A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń ṣe làálàá láti rí epo rà, ilẹ̀ Niger àti Benin ń jẹ ìgbáládùn epo tí wọ́n fi ẹ̀yìn pọ̀n jáde kúrò ní Nàìjíríà gẹ́gẹ́ bí ìwádìí ṣe jábọ̀. Ìbẹ̀wò akọ̀ròyìn sí àwọn orílẹ̀-èdè méjèèjì ṣe àfihàn wípé epo tí wọ́n fi ẹ̀yìn pọ̀n jáde yìí ni wọ́n ń tà ní black market nítorí owó wọn rọrùn ju èyí tí wọ́n ń tà ní ilé epo lọ. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé owó sáfà tí ó níyì ju owó náírà ló mú àwọn wọ̀nyí máa fi ẹ̀yìn pọ̀n epo lọ orílẹ̀-èdè méjèèjì. Èyí ni ìgbà karùn-ún tí orílẹ̀-èdè Nàìjíríà ń kojú ìṣòro epo láti ìgbà tí Ààrẹ Bọ́lá Tinubu ti gba ìjọba ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 lẹ́yìn tí ó yọ ìrànwọ́ epo. Àyọkúrò ìrànwọ́ epo yọrí sí ọ̀wọ́ngógó epo tí ó mú àwọn kan máa ra epo pẹ̀lú ìjayà panic buying. Ìgbésẹ̀ yìí kan náà ni ó mú owó oúnjẹ àti ohun èlò gbówó lórí gọbọi. Báyìí ni ìṣòro epo ṣe ń tẹ̀síwájú láti ìgbà náà. Ó kù fẹ́ẹ́rẹ́fẹ́ kí Ààrẹ Tinubu pé ọdún kan lórí àlééfà ní orílẹ̀-èdè tún kojú ìṣòro fún ìgbà kẹrin tí ó mú owó ọkọ̀ gbówó lórí. Ẹlẹ́ẹ̀karùn-ún ni a wà nínú rẹ̀ báyìí. Èyí yàtọ̀ sí ohun tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Benin níbi tí wọ́n ti ń jẹ ìgbáládùn epo tí àwọn aṣojú ìjọba fi ránṣẹ́ sí wọn àti èyí tí wọ́n fi ẹ̀yìn pọ̀n wọlé fún wọn. Akọ̀ròyìn ṣe àwárí wípé jálá epo ni wọ́n ń tà ní 700 cefas tí ó túmọ̀ sí 1,850 naira lówó Nàìjíríà. Kò sí ibi tí wọ́n ti tò lọ rẹ́rẹ́ láàárín àwọn ìlú ńláńlá wọn. Ibòmíràn tiẹ̀ wà tí ó ṣe wípé ọkọ̀ kan àti alùpùpù méjì ni wọ́n bá ní ilé epo tí wọ́n ti ń ra epo. Ṣùgbọ́n pẹ̀lú wípé wọn kò ní ìṣòro àti rí epo rà, àwọn black marketers náà ń bá ọrọ̀ ajé wọn lọ ní ọ̀pọ̀lọpọ̀ ojúnà ní Cotonou àti Calavi tí wọ́n ń ta epo pẹ̀lú jẹrikáànù ní 600 cefas tí ó gbọ̀pọ̀ sí ti ilé epo. Èyí ló mú àwọn awakọ̀ máa bá wọn ra ọjà. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ọlọ́kadà kan, Justin Asoba ni ó ti ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní ànító àti àníṣẹ́kù. Ó ní àníṣẹ́kù ni ó ń fún àwọn oníṣòwò black market láyé jẹ. Oníṣòwò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó fi Benin ṣebùgbé, Wàsíù Ọláwálé ní ànító àti àníṣẹ́kù epo wà ní Benin. Gbogbo ènìyàn ló sì mọ̀ wípé Nàìjíríà ni ọ̀pọ̀ rẹ̀ ti ń wá, ṣùgbọ́n owó rẹ̀ rọjú ju ti Benin. Ọlọ́kadà mìíràn Yusuf Bala ṣe àfihàn wípé láti Badagry, ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ń gba ọ̀nà ẹ̀bùrú kó epo wọlé fún àwọn black marketers. Ó ní ó jẹ́ òwò tí ó pé tó sì ń yá látàrí bí cefas ṣe lágbára ju náírà lọ. Hasan Mohammed, oníṣòwò black market náà fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Ó ní nípasẹ̀ àwọn tí ó ń fi ẹ̀yìn pọ̀n epo wọlé ni òun fi ń rí epo rà. Ó ní inú igbó ni wọ́n máa ń gbà ní ìgbà mìíràn tàbí orí omi, kì í ṣe ẹnu ibodè ìjọba. Ẹnìkan láti Niger sọ fún akọ̀ròyìn wípé black market ni àwọn awakọ̀ aládàáni ń rà, yàtọ̀ sí ilé-iṣẹ́ tàbí òṣìṣẹ́ ìjọba nìkan tí ó ń ra epo ní ilé epo. Ó ní àwọn mìíràn a máa fi ẹ̀yìn pọ̀n epo lọ Mali. Bẹ́ẹ̀ lọ̀pọ̀ ń ṣe ìṣòro ní ilé epo lórílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe sọ ọkọ̀ di yàrá tí wọ́n ń sùn látàrí àti tètè rí epo rà ní ọjọ́ kejì tí wọ́n bá ṣí ilé epo. Awakọ̀ èrò kan, Sammy Okechukwu, ní òun kò tíì súnlé láti ọjọ́ 6. Bí òun bá ti ṣíwọ́ iṣẹ́ láago 10 alẹ́, òun á mórí lé ilé epo láti sùn mọ́jú títí wọ́n máa fi ṣí ilé epo lówùúrọ̀ ọjọ́ kejì. Ọjọ́ Ajé ni iléeṣẹ́ NNPC dá ẹ̀bi àìsí epo ru ìpèníjà tí wọ́n ń kojú níbi wọ́n ti ń gbé epo ní Àpápá, ìpínlẹ̀ Èkó, bí wọ́n ti sọ àsọdájú wípé gbogbo rẹ̀ yóò níyanjú láìpẹ́. Agbẹnusọ fún NNPC Olúfẹ́mi Ṣónẹ́yẹ ní àwọn ń ṣiṣẹ́ láti tètè yanjú ìṣòro. Ó sì dá òun lójú wípé títí Ọjọ́rú tí ó kọjá ìṣòro yìí á ti níyanjú, ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìlérí ó túbọ̀ ń burú sí i ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Ogún akẹ́kọ̀ọ́ ṣègùn òyìnbó tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Benue ti gba ìyọ̀ǹda. Àjọ ẹ̀ṣọ́ aláàbò ni ó ṣe àfihàn yìí lánàá. Ọ́fíìsì National Security Adviser ni wọ́n ti pètepèrò yìí kí wọ́n tó ṣe àṣeyọrí. Lára àwọn tí wọ́n jọ fi ọwọ́ sowọ́pọ̀ ṣe àgbàkalẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí láti rí ọlọ́pàá, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS, ológun pẹ̀lú àtìlẹ́yìn ìjọba ìpínlẹ̀ Benue. Ọjọ́bọ̀ tí ó kọjá ni wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ yìí gbé ní ojúnà márosẹ̀ Ọ̀tùpọ̀ sí Ọ̀tùpà Enugu bí wọ́n ṣe ń rin ìrìnàjò lọ Enugu fún ìpàdé ọlọ́dọọdún Federation of Catholic Medical and Dental Students. Lẹ́yìn èyí ni ikọ̀ ọlọ́pàá ọ̀gá ọlọ́pàá yányán balẹ̀ sí ìpínlẹ̀ Benue ní ọjọ́ Ajé fún wíwá àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adájọ́ Kudirat Kékeré-Ekun gba sáà rẹ̀ gẹ́gẹ́ bí adelé adájọ́ àgbà lánàá pẹ̀lú ìlérí láti ṣe àgbékalẹ̀ ẹ̀ka ìdájọ́ tí ọmọ orílẹ̀-èdè yìí yóò rí fi yangàn. Adájọ́ Kékeré-Ekun sọ èyí ní kété tí Ààrẹ Bọ́lá Tinubu ṣe ìbúra fún un ní Ilé Agbára ìlú Àbújá, níbi tí ààrẹ ti ké sí i kí ó jẹ́ olótìítọ́ sí òfin ilẹ̀ Nàìjíríà bí ó ṣe ń bá iṣẹ́ rẹ̀ lọ. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn ni adájọ́ àgbà ní òun yóò rí i dájú wípé ìfọ̀kànbalẹ̀ wà ní ẹ̀ka ìdájọ́ bí ó tilẹ̀ jẹ́ wípé èyí kì í ṣe iṣẹ́ àdánìkànṣe. Ó ní gbogbo wa la ní ojúṣe nítorí a mọ ibi tí ó nílò àtúnṣe fún àyípadà rere ẹ̀ka ìdájọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Igbákejì alága gbogboògbò àná fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP), Olóyè Ọlábọ̀dé George ti sọ lánàá wípé àpẹẹrẹ fi ojú hàn wípé olùdíje du ipò ààrẹ ẹgbẹ́ wọn nínú ìdìbò ọdún 2023, Atiku Abubakar, ìbá kùnà bí ó bá jáwé olúborí níbi ìdìbò ààrẹ. Ó ní Atiku ìbá dá ọ̀pọ̀lọpọ̀ ìṣòro sílẹ̀ fún orílẹ̀-èdè láti ẹgbẹ́ òṣèlú wọn. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise ni George ti sọ wípé ìṣòro tí àwọn ń là kọjá nínú ẹgbẹ́ òṣèlú PDP wáyé látara Atiku tí wọ́n fà kalẹ̀ láti díje ní àkókò tí alága ẹgbẹ́ Iyorchia Ayu wá láti ẹkùn àríwá. Ó ní ó yẹ kí Ayu ti kúrò tipẹ́tipẹ́ kí ètò ìdìbò tó wáyé. Àdéhùn ti wà, ṣùgbọ́n yíyàn tí wọ́n yan Atiku láti ẹkùn àríwá fún ìdíje ipò ààrẹ ni ó da ẹgbẹ́ rú pátápátá. Olóyè ní lọ́gán tí wọ́n ṣe awúrúju ìdíje láti fi tẹ́ Atiku lọ́rùn ni ìṣòro ti bẹ̀rẹ̀. Ó ní àwọn kò nílò láti máa díbọ́n mọ́ wípé kò sí ìṣòro, àwọn kan ń fi àkókò ṣòfò lásán ni. Ó sàn kí àwọn dúró lórí òótọ́ nítorí òótọ́ ni ó lè gbéyàn lékè. Bọ̀dé George fi kún wípé bí ó bá ṣe wípé Atiku jáwé olúborí ni òun ìbá ti jókòó sílé òun jẹ́ẹ́jẹ́ nítorí kò lè ṣe àṣeyọrí, orílẹ̀-èdè kò ní gbà. Ó ní ẹgbẹ́ òṣèlú PDP kò ní ẹ̀tọ́ láti kojú àwọn tí ó wà lẹ́nu ìṣèjọba lọ́wọ́lọ́wọ́. Ó ní òun kọ̀ láti gba oyè ọmọ ẹgbẹ́ disciplinary committee tí wọ́n dá sílẹ̀ nítorí àwọn tí wọ́n gbẹ̀yìn gbẹbọjẹ́ fún ẹgbẹ́ níbi ìdìbò gbogboògbò ọdún 2023. Bọ̀dé George ní òun kò lè ṣiṣẹ́ lábẹ́ olóyè Tom Ikimi tí wọ́n fi ṣe alága ìgbìmọ̀ nítorí òun mọ̀ ọ́n dáadáa, òun mọ ipò rẹ̀ láàrin ẹgbẹ́. Kí ni òun fúnra rẹ̀ mọ̀ láàrin ẹgbẹ́? Fún ìdí èyí, òun kò lè sìn lábẹ́ rẹ̀. Ó sàn kí òun kúkú jókòó sílé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti gba àwọn eléré sinimá ní ìyànjú kí wọ́n máa ṣe ìwádìí dáradára kí wọ́n tó gbà kí ẹnikẹ́ni kó owó sílẹ̀ fún wọn ya sinimá. Alága àjọ EFCC Ọlánìpẹ̀kun Olúkóyèdé ni yóò sọ èyí níbi ìpàdé National Film and Video Censors Board pẹ̀lú àwọn onísinimá lórílẹ̀-èdè Nàìjíríà níbi ìpàgọ́ ńlá wọn tí ó wáyé ní ìpínlẹ̀ Èkó. Alága àjọ EFCC tí adarí ìròyìn ẹ̀ka ìpínlẹ̀ Èkó Ayọ̀ Oyèwọlé ṣaṣojú ké sí àwọn onísinimá kí wọ́n má sọ eré sinimá wọn di ohun èlò fún àwọn tí ó kó owó jọ lọ́nà àìtọ́. Ó ní kí wọ́n ṣe ìwádìí rẹ̀ dáadáa, àìjẹ́ bẹ́ẹ̀ àwọn náà di agbódegbà nìyẹn. Olùdarí
olùdarí àgbà fún àjọ alámòójútó fíìmù àti sinimá àgbéléwò húṣáínì ṣáíbù náà buwọ́ lu ohun tí àjọ efcc sọ. húṣáínì ní pẹ̀lú bí àjọ efcc ṣe bẹ́gi dí àwọn estate developer lórí ìpolongo egbòogi sìgá ní gbogbo inú ìwé ìròyìn àti amóhùnmáwòrán ni ó jẹ́ kí àwọn oníṣẹ́ láabi fẹ́ sọ àwọn oníṣẹ́ sinimá di ohun èlò. ọ̀kan gbòógì lára àwọn oníṣẹ́ sinimá, Teco Benson, náà gbé àjọ efcc lẹ́yìn bí ó ti rọ̀ wọ́n kí wọ́n ṣe àtìlẹ́yìn owó bí wọ́n bá fẹ́ kí wọ́n fi eré sinimá wọn ṣe ìtanijí fún wọn. Benson ní iṣẹ́ wà lọ́wọ́ àjọ efcc láti mú àwọn tí wọ́n ń gba ọ̀nà ẹ̀bùrú kó owó jọ, tí onísinimá ní láti dá owó tí ó bá yá padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lánàá ní ìdílé igbákejì ààrẹ ìjẹta àti waziri ìpínlẹ̀ Adamawa Atiku Abubakar ṣe ayẹyẹ ìgbéyàwó bí ọmọbìnrin wọn Laila ṣe so yìgì pẹ̀lú Saleh Maitala níbi ayẹyẹ tí ó wáyé ní gbọ̀ngàn ńlá mọ́ṣáláṣí ìlú Àbújá. Ọ̀pọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn àti alẹ́nulọ́rọ̀ láti ẹkùn àríwá ni ó péjú pésẹ̀ síbi ayẹyẹ. Lára wọn láti rí igbákejì ààrẹ àná Namadi Sambo, gómìnà àná fún ìpínlẹ̀ Kano Rabiu Kokonso, alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC Abdullahi Ganduje, gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Pẹ̀lú wípé wọn kò pariwo ìgbéyàwó yìí, gbọ̀ngàn ńlá mọ́ṣáláṣí kún fún àwọn afẹ́nifẹ́re pẹ̀lú àwọn eléré lọ́lọ́kan-ò-jọ̀kan tí wọ́n wá láti wá bu ọlá fún Atiku àti ìdílé rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.